anything. You see? Tó bá jẹ́ mi nísìn, ẹ máa ní tèmi. Èmi ni mo burú. Èmi ni mo stubborn. Alágídí ni mí. Ṣó bójú mu kí ẹ̀gbọ́n wa kó dá wa dúró síbi látàárọ̀. Ẹ wo gbàtà ti dé. Ẹ wo lórí ẹbí wọ́n ti wà kálẹ̀, ó táìmù tó ti wà kálẹ̀. Ìgbà tí wọ́n ti ṣí táìmù tó wà kálẹ̀, ó jẹ́ 1 hour 25 minutes. Lórí ẹbí ti wà bí. 1, 2, 3, 4, 5, 6. Kí èèyàn kan ṣoṣo ó wá dá wa dúró. Ẹ wo bọ̀dà. Ẹ má bínú pé ìgbẹ́ ilẹ̀ kọ̀kọ́ débi. Ṣẹlẹ̀ tí ò tí ì lè pa àwọn ọ̀dọ́ tó ṣẹlẹ̀ sí. Ó lè jẹ́ tráfíkì ló dílé wọn bẹ́ẹ̀ yẹn. Ẹni sùúrù. You shut up! You shut your dirty mouth up! Báwo ni wọ́n ṣe máa ń ronú awkwardly bí eléyìí náà? You're talking of time lè dá wọn dúró. Ṣé àwọn kọ́ ló fún wa ní time? Ṣé wọn ò ro ti traffic mọ́? You're talking of pé traffic máa dá wọn dúró. Ṣé traffic? Àwa yẹn ò gbanú traffic kọjá. Hey, what are you saying? Ẹ tún yẹ kí o wá panupọ̀ ká bá wí. Ẹ jẹ́ bá wọn wí. Ẹ máa panel beat. No, I will not take that. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ló ń pọ́n. Ọmọ yìí ṣàgbèrè ẹ̀ lóge ló ń ṣe. Irú kí nìyẹn? Olórí ẹbí wọn àbí everybody wà ń bí. Wo wa ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù o. Ní sùúrù ẹ tá àti ìrí òpin yín wọ́n rírí káwá rírí. Yá ní sùúrù ká máa retí ẹ. Èdè ó dé náà ká tó mọ dáàmú sọ. Ìdá àwọn dé àdúrà òde. Kémi tó kúrò lé. I am taking my precious time láti peruse situation and nǹkan tí mo dẹ̀ try àti ṣe ni pé mo itemize nǹkan tí oníkálukú ká máa need láti ṣe. Now àwọn nǹkan tí mo dẹ̀ ti highlight mo calculate olóye tó jẹ́ mo wá ṣe distributive system láàrin gbogbo wa including àwọn olórí ẹbí àwọn ọmọ lókù àti inú àwọn ará ilé màmá tí ó jẹ́ màmá tiwa tó dẹ̀ tẹ̀lé wa lórí. Fine. This is my distribution, my distributive table. Ẹ fún mi ní ìjàlẹ̀. Very important. Now, ṣe rí mo kún pé mọ̀lẹ́bí ní design nísà 800,000 gbogbo ẹbí pátápátá tẹ́ni síwájú 800 ló bẹ́ẹ̀ fi yé bá mi lọ. Bọ̀dá wa bọ̀dá Gbádébọ̀ tí wọ́n ti dé yẹn àwọn á contribute 700,000 àǹtí yéyí Ọ̀yáwándé gbogbo alamọ condition wọn pẹ̀lú ọ̀rọ̀ Jésù pẹ̀lú ọ̀rọ̀ church and so on. Now nǹkan tí mo fún àwọn ni 400,000 mo believe pé mo ń ṣe tó dáa. Now èmi my very humble self despite the fact wípé wọ́n ti suspend mi níbi iṣẹ́ lórí pé mo ń ṣòótọ́ notwithstanding ma ṣì maintain and èmi á dá 500,000 jẹ́rìí pé wà judicious. Now dé relé tó ń jọmọdé láàrin wa òun á dá 250,000. náà ní sùúrù kí ló dé èsì sùúrù yọ̀ bẹ́ẹ̀ tí ẹ̀hún tí ń gé wọ́n ti ń pín kò sí bọ́bẹ̀ ṣe lè mú tó kò lè gbẹ́pọ̀ ara ẹ̀ ẹni tá a ti rí kí lànà tó ṣẹlẹ̀ ẹ ṣe sùúrù o òkú ìwòrú káwọn àrùn. ẹ máa ṣe wọn máa sọra wọn ní ìwúre láàrin kan gbọ́dọ̀ jù ọlọ́fà mọ́jọ. Daddy, Big Daddy ti dé o. ẹni àárẹ̀ sọ́dọ̀ ọ́ sùúrù lẹ́sọ̀ ẹ̀yọ̀ lórí ẹ̀yọ̀ ìdó sọ́dọ̀ wọ́ sọ́dọ̀ náà wò. Gbádébọ̀ okùnrin tí ọ̀sán sí ọ̀nà ọlọ́run sí ọ̀pọ̀ kárí ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ọkọ̀ yàn ní dànù ẹ̀yin èèyàn wa gbogbo ó yá báyìí ẹ jẹ́ kí a wá bẹ̀rẹ̀ pàdé wa. Point of correction, point of order. Ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpàdé àbí ká máa bá ìpàdé tá a ti ń ṣe lọ ká tẹ̀síwájú náà
ṣé bọ̀dá mi Gbádébọ̀ tó pẹ́ dé ṣáà la ní kọ́ pẹ́ dé ni. no àǹtí mi ẹ má ti náwó Jésù sí mi tí tó máa ju àwa lọ ṣé wọ́n tún ju olórí ẹbí náà lọ ṣé wọ́n ju ẹ̀yin náà lọ ni àbí irú kílẹ̀ sọ gan-an náà. àbí bọ̀dá yín náà ṣe ń ronú bí ẹgbẹ́ Sọ́gbadé ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ìpàdé ẹ jẹ́ a máa bá pàdé lọ kí ìyàtọ̀ ń lọ. àwọn yàtọ̀ síra olórí ẹbí ìyàtọ̀ wà ńbẹ̀ in fact critical difference wà láàrin wọn. yes. ṣé ẹ mọ̀ tún mọ́. olórí ẹbí àṣẹ bí Yorùbá yìí ni. ẹ ṣe sùn Sọ́gbadé ṣó nígbà tí wọ́n bá mi ń ta lẹ́ẹ̀kan mo ti apologize fún pé mo pẹ́ kó lè wọ́n mi náà wípé kí n pẹ́ débi báyìí kó lè wá deliberate. ṣé o fẹ́ máa dọ̀bálẹ̀ kí n tó gbé ọ dìde. bẹ́ẹ̀ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ok Sọ́gbadé má bínú. it's alright. yóò dà fún ṣé o lè bá ètò ìpàdé dé mo lè bá jù. o ṣeun. òun ni o òun ló lòun ti pín o ló pín láàyè rẹ̀ tó pín bó ṣe á pín tó lòun pín ọ̀lẹ́ ní ọ̀kà fún ọ báyìí. ń gbọ́ báwo ló ṣe pín. well kó tó di pẹ́ dín yẹn èmi ti ṣe distribution. bóun tó kọ síbẹ̀ kàáká gbọ́ ká lè máa èmi ní prayer meeting mo sọ o. now èmi ti ṣe distribution bí oye tí ó ń kálukú tó máa gbà. ẹ ṣe rí ẹ má jẹ́ kí afọ pa pọ̀lọpọ̀lọpọ̀ jù àwọn ti bá mi sọ wọ́n ti sọ fún mi wọ́n nígbà tí ẹ ṣe gbogbo ẹ̀ ń lọ bí almost 4 million yes bí ó fẹ́ tó 4 million àbí nígbà tí wọ́n sọ fún mi pé àdúgbò lọ́dọ̀ lọ nǹkan ńlá la fẹ́ ṣe fún bàbá wa bàbá rẹ̀ la fẹ́ ṣẹ̀yẹ fún gbogbo ẹ̀ la dẹ̀ mọ̀ bí ó ṣe ń lọ níwọ̀n bá gbà tí ó jẹ́ pé Ọlọ́run bo àṣírí èmi ti pinnu lọ́kàn ara mi wípé 4 million tí wọ́n sọ yẹn èmi á kàn rán ẹ̀ wọ̀ sí 5 million àìpínlẹ̀. Who is that myopic minded person tó pàtẹ́wọ́? Who is that ignoramus tó pàtẹ́wọ́? Tani ò ní làákàyè tí làákàyè ò dé sálẹ̀ dáadáa tó pàtẹ́wọ́ yẹn? No! Ṣé rí tí nǹkan tí bàdá mi ń ṣe tí ò bá yí ẹ̀yin ó yé mi púpọ̀ honestly speaking. No, ẹ máa gbọ́ mi gbogbo plans yín ló yé mi o now ẹ fẹ́ foot gbogbo bill yẹn anything tó bá ní ṣe pẹ̀lú ẹbí kẹ́ máa dá fùtẹ̀ so at the end of the day ẹ take over gbogbo àfíà mọ̀lẹ́bí ẹ máa sọ fún wa lọ́jọ́ iwájú pé ṣé ń gbà tó kan ọ̀rọ̀ owó ṣáwá dá owó ni tẹ́ ẹ bá fẹ́ ṣe ìyẹn kò lè wọ̀. ẹ ẹ̀ dákẹ́ kí ló ń ṣe yín kan tí ò ṣe nìkan rí náà ẹ̀yin nìkan lè wá bí ni ẹ̀yin nìkan lè mọ̀ jù ni kí ló ń ṣe yín kí ló ń wọ́ọ̀rì yín ẹ má ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ mọ́. ṣé orí ẹ ò sọ sínú. ẹ má bá mi sọ bẹ́ẹ̀ mọ́. máa ń bá bẹ́ẹ̀ lọ. ẹ má bá mi sọ bẹ́ẹ̀ mọ́. orí ẹ ò sọ sínú. ètí bá ń bá wọn sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọpọlọ lọ́wọ́ sọ yẹn. ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ láyé. ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ láyé. ìwọ́pọ̀ ìtọ́ ọ̀dọ́kọ̀rọ̀ orí. wo mi. ọmọ mi gbòòrò. ilé ọtí ẹ̀ gẹ́gẹ́ make sense. ẹ bá bá mi sọ bẹ́ẹ̀ mọ́ láyé. ọ̀rẹ́ mi ó ṣẹ̀ mí gan-an sórí gbogbo eléyìí tó ń fún rẹ̀ ṣe wàhálà ni ó lè ní àtàtà èyí tó need báyìí ní sí ojú kò kọ̀ ṣẹ́ ọ̀ múnú ẹ̀ dùn okay I understand you jẹ́ kó fún ẹ ní ìgò kan kó kọ́kọ́ fi yẹn lánàá náà by that time ọ̀fun á ti ṣí wà á ti ná pátá ẹ̀ ó get me so wà á lè ṣe fàájì. sísí mi. yóò yẹ stupid girl. Gidi. Fat. Tá a bá ti pè ẹ́ máa dáhùn 20 times. Màá fọjá sọ ọ̀gá ẹ̀. Ẹ má bínú. Fún ọ̀rẹ́ mi nígò kan. Ṣóró ìtẹ́ ìmú ni àbẹ́ òní. Èrò ẹ̀ ọtí wọn brand ẹ̀ náà. You see? Cool down. Denko. It's a sọ̀gẹ̀. Denko.
is a subject. Denko, you see, nǹkan kan wà tó understand. I want to understand. Good. He didn't get me. Báwo ni èèyàn kan á ṣe wà tá sọ wípé òun ni ẹ̀gbọ́n ní family tó dẹ̀ máa oppress gbogbo àwa family members tó kù torí pé bóyá àwa ò lówó lọ́wọ́ àbí àwa lówó tó. Àbí kò fẹ́ dá fẹ́ gbọ́n ẹ̀. No, ó ti dáa fún already. Kò sí nǹkan tá a lè ṣe sí yẹn, ìmí là máa wá nǹkan tá a lè ṣe ní ti dídá yẹn. Good. A lè fi kúrò lọ́rùn báyẹn. No, it's my blood brother. Watch it. Máa sú mi lọ́rọ̀ ẹ̀ ní ọ̀rẹ́ mi. O gbọ́dọ̀ dájú ní àwọn certain area kan. O get. Okay, that is it. Wọ́n pe family meeting. Okay. Ní family meeting yẹn wọ́n ní wọ́n fẹ́ yí ẹ̀yìn bàbá wa tó ti kú padà. This is a man tó ti kú over 20 years ago. Tí mo sọ pé ẹ̀yìn yẹn á ti rà. Tí Yorùbá ní kò ń yí gan kò lè rí skeleton yí. Fine. But wọ́n ní culture, tradition, and you know Africa or Yoruba mentality. Sure. Fine. I fell in line. Mo agree. Àwa tún ká dá owó. Could you believe pé mo ti wà ní meeting yẹn? Like 2 hours. Ẹ̀gbọ́n yóò dé. That's rubbish. Gbogbo wa lè wà ń bẹ̀. Ẹ̀gbọ́n wa dé later. Now, mo ti itemize gbogbo nǹkan tá a máa need. I took my time to do that. Kí ni ìtumọ̀ itemize yẹn náà? Tó ń jẹ́ itemize. Itemize. Yeah, mo ti gbàgbé pé ọ̀rọ̀ kì í tètè yé wọ̀. Kì í yé wọ̀. Kò tí ì pé mẹ́ta ni ọ̀rẹ́ mi. Márùn-ún bẹ́ẹ̀. Now, tó bá ti pé mẹ́ta lórí ẹ̀ máa ń tó clear ẹ̀ tó tọ́nà. Mo ṣe rántí ni. Now, gbogbo nǹkan tí a máa lò, mo ṣí. Take time mi, mo ṣí. Mo dẹ̀ distribute oye tó máa kan oníkálukú. Even though mo mọ̀ wípé financial wastage ni nǹkan tá à ń ṣe. Now, bí tí mo wá lọ ni pé ẹ̀gbọ́n ìwà dé arrogantly ló gọ̀ pa báyìí bí ẹyẹ ọ̀kín pé gbogbo owó tẹ fẹ́ ná yẹn òun á ná. Kí ni yẹn point sí fún ẹ? Rubbish ni. Rubbish ni. Rubbish. Á dà fún ẹ. Ṣé ìwọ ò suspect kò ọkọ sí ẹ pé nǹkan tí ẹ̀gbọ́n yẹn ń ṣe ó ní oppressive intricacy nínú? Kí ló jẹ́ bẹ́ẹ̀? Á dà fún ẹ my brother. Ìdá yìí ń béèrè oppressive intricacy is a systemic way láti máa oppress èèyàn in a procedure. In fact, ó wà procedurally outrageous. No. And mo láti sọ fẹ́ gbọ́ pé no, ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. And the funniest thing ni pé àwọn other family members, they don't seem to understand me. Ṣé ẹ̀gbọ́n yẹn lójú tiẹ̀ kò jọ wípé ó fẹ́ take over fear of the whole family from us? Ọ̀rẹ́ mi. Mi ò dẹ̀ nígbà láéláé, you know me. That's the good point. Thank you. Mo máa ń gbádùn ẹ jù. Sorry, you are my friend. Yes. You know I love you. Mm-hmm. And I will continue. Mo máa ń sọ bẹ́ẹ̀ gbogbo ìgbà. Bẹ́ẹ̀ni, I will continue to love you. Tó bá kú tán, èmi ọ̀rẹ́ Denko is a sọ́ọ̀gì. Màá dúró tì ẹ́ nínú sàárè báyìí. Èmi ni mo fi bẹ́ẹ̀ni. But ìkọ̀kan ló dá mi lójú nípa ọ̀rẹ́. Tó bá wá kú tẹ́gbìn bá ta lé ẹ nínú sàárè. Wàá wá dìde, wàá wá gbọ̀n ẹ̀gbìn ẹnu báyìí. Wàá dẹ̀ kú padà. Wàá wá pàtẹ́wọ́ fún ẹ nínú sàárè pé good friend. Denko is a sọ́ọ̀gì. Denko is a sọ́ọ̀gì. O get yẹn. He is a sọ́ọ̀gì indeed. O get mi. O dẹ̀ mọ̀ mi. Nítòótọ́, mi ò lè gba ìgbín, not even in my grave. Either poor or rich grave, mi nígbà. But one thing ni pé nǹkan tí ẹ̀gbọ́n yẹn ń ṣe ní family yẹn, I will be the last person to take that. Màá ṣe ẹ́ lóore kan. Oore yẹn, wàhálà ìkí ẹ̀. Let's see. Very. Sísí mi. Mo fẹ́ rí oore yẹn. Now. Sísí mi. Yes. This girl is a nonent. Now. In fact, fún ọ̀rẹ́ mi ní kò kàn sí. Kò wá calculate bíìlì wa. Kò sọ fún asanwó. Omi pé ó tún fún mi ní bọ́tù kan. Àti èyí tí wọ́n ti mú kémi tó dé. Tílẹ̀ ti kún yìí. Kó wá yọ gbogbo owó ẹ̀ lórí bíìlì tèmi again. Mo sì máa gbà kan sí. Wà á tún gba ẹ̀kan sí. Ọlọ́run.
Denko is a soggy. Denko is a so èmi ló kì tó yìí. Denko is a nonentity. má sọ bẹ́ẹ̀ sí mi àti wípé oríkì ńlá ló kì í yẹn. Now, what is the meaning of this? No, tell me, what is the meaning of this? Eto television le, eto gbogbo náà nu lele, freezer and ṣiṣẹ́, everything ṣiṣẹ́ at the same time. Woman, now I'm sure tí bá test. Mo sọ, I know that. Pẹ̀lú nǹkan tí mo feel lára system yìí, ó mean pé ẹ ti máa tọ́ system yìí lẹ́sìn, á ti tó 7 hours 25 minutes. Now, ẹ wo gbogbo nǹkan tẹ́ dánwò yìí. Kí lẹ expect kó ṣẹlẹ̀? You are wasting power. Ṣé tẹ́ bá pa àwọn iná ilé yìí, tẹ́ fi television lẹ̀, ṣé yóò lè provide light? Tí yẹ bá provide light, ṣé save energy? Can you imagine? Tinú. Ṣùgbọ́n kí mo ti sọ fún yín látẹ̀kọ́ pé kẹ́ lọ pa TV yìí. Ìgbé tí dáàdì yín bá dé ń sìn, òyìnbó bá tó ní olóyìnbó ni. Ṣé ti òun lẹ́jọ́ kò sí ẹ̀dẹ́ ìdàmú lò, òun lọ sí dé ń sìn yìí, ó ti dé pẹ̀lú wàhálà ẹ̀. Ṣé ọ̀rọ̀ nìyá yín sọ lẹ́nu yẹn? Ṣé ọ̀rọ̀ ló ń sọ yẹn? Look, how could you kéèyàn báyọ̀ sọ̀rọ̀ kó gbọ́ ó ní yí ẹ̀? Kó báyọ̀ sọ̀rọ̀ kó gbọ́ ní yí ẹ̀? Ní tèmi sọ ni, ó lè máa yí ẹ dáadáa, mo dẹ̀ ti máa sọ tipẹ́tipẹ́, but ó ní stubborn heart. Tí gbogbo ọmọ Nàìjíríà tó bá tan tẹlifíṣàn yìí lẹ̀ bí ẹ̀yin ṣe tàn lẹ́yìn, tẹ́tù tán gbogbo náà nulẹ̀ níbi 7 hours 25 minutes ago tẹ́tì tán pẹ̀lú tí mo feel yìí. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé power plant tó ń supply Nàìjíríà ní iná pàápàá gan ó máa go out? Dẹ́sẹ̀ ò mọ̀ wípé tẹ́ ẹ bá minimize tẹ́ ẹ pa iná nulẹ̀ tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ ilé àfún yín ní light. Freezer ẹni tí ẹ bá ti tutù díẹ̀. Look at that, just look at your mother. Look at your mother. Now, ẹ̀yin ọlọ́run máa ṣe yín ọmọ tó máa gbọ́ràn. Ṣé ẹ ti gbọ́? Ẹ nílẹ̀ àti resemble ìyá yín. She's a notorious mother because kò kí ń gbọ́ràn, only stubborn or rigid heart. Let's sleep. Kéèyàn bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́, ó níyì. Ẹ̀yin obìnrin. Ẹ wá àǹtí mi, ṣe rí tẹ́ ẹ bá gbọ́ tèmi, èmi gbọ́ tiyín, gbọ́ tiyín náà, but is there anything bad nínú nǹkan tí mo sọ wípé ó burú jáì kí èèyàn kan nínú gbogbo ẹbí wa singularly kó fẹ́ máa gba iṣẹ́ àwa tó kù ṣe? Mo ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dára, kò bá ojú mu, mo dẹ̀ sọ́tán. Bọ́ọ̀lì dé rèlé tí ò ní anything upstairs yẹn kí irú bọ́ọ̀ yẹn máa pè mí ní olórí burúkú. Ọ̀dọ́ mo rẹ̀ kẹ́ yẹn mo wò, màá dì pẹ̀lú ẹ̀ láyé, agbọ́nrún, I will show him my stuff. Sórí kìíní kan tí gbogbo èèyàn bá mọ̀ tèmi mọ̀, òun ni pé tó bá ń sọ̀rọ̀ ó máa ń ní point. Ó máa ń ní point kan. Ṣùgbọ́n bó ṣe máa ń gbé kalẹ̀, agídí pọ̀. Agídí ẹ̀ ti pọ̀ jù. Agídí pọ̀. Agídí yìí òun ló máa fi fọ́ gbogbo ẹ̀ lójú. Àǹtí mi, okay, ẹni agídí mi pọ̀. Agídí mi pọ̀. Mo ń marshal point. Mo ń chronicle bí àwọn ọ̀rọ̀ yẹn ṣe wá bá ṣe máa tó máa fi lè lọ ní ọ̀nà tó yẹ kó gbà lọ. Now, bàbá olórí ẹbí wọ́n láti máa sọ wípé tí owó tó bá ti kúrò nínú ọ̀rọ̀ wèrè ló kù. Àǹtí mi, ẹ dẹ̀ mọ̀ wípé orí mi pé èmi ni wèrè yẹn o. Gbogbo nǹkan tó ń sọ yẹn ó yé mi púpọ̀. Máa gbọ́. Kò bá ẹ yìí, ṣúgà kọ̀ ẹ̀. Máa gbọ́, kò bá ẹ yìí. Ṣorí ńgbà tó sọ pé tí owó bá tán wèrè ló kù, kì í ṣe pé wọ́n ló ń bá wí o.
ló bá wí ṣé wọ́n mọ̀ pé bọ́lá ń ṣe dá olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àgbékalẹ̀ ọ̀rọ̀ bọ́lá ń bá ṣe dáyàn sí ni bẹ́ẹ̀ ọtún ṣe lè gbọ́ sí ọ̀tọ̀ọ̀tọ̀ tún ni ìwọ ló gbà bẹ́ẹ̀ kò lè ro bẹ́ẹ̀ ìṣọ́kọ̀ gba ìyàwó ẹ̀ ni kò gbọ́ mọ́ ẹ̀. bọ́lá ń ṣe ló bá àti wá gbọ́ gbogbo ẹ̀ báyìí kò bá ẹ wí mo lè fẹ́ kí wọ́n pàápàá kò fọwọ́ wọn lọ kò má rí bẹ́ẹ̀ gbadé ṣó tán ṣó ti tán ó máa tán náà báwo ni kí ni ṣe fún un. It's alright. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa mú mi wálẹ̀. You are an expert in that. It's alright. Ẹ kàn ṣáà organize anything edible tí mo lè jẹ but aunty ẹ jọ anything tẹ bá máa arrange fún mi láti jẹ ẹ make sure pé beer tó chill ẹ bá mi had ẹ. tí gbogbo ẹ bá tiẹ̀ sọ fún ẹ pé àǹtí à fún ẹ ní bíà ó yẹ kó sọ fún ẹ pé ìròyìn bíà kẹ lóhùn kí ló fẹ́ jẹ tí mi ò fún ẹ ẹ̀bà wà sẹ̀mú wà ráìsì wà ẹ̀fọ́ wà ẹ̀gúsí wà bíà Jésù mi ò fẹ́ o. àǹtí mi Jésù yín tó ń kọ́ yìí ṣebí the same Jésù ló sọ omi di ọtí wine ní Kánà àti Gálílì níbi àṣegbéyàwó. now ṣé Jésù ò fẹ́ ká máa mu ọtí ká máa chill ara wa out ṣé òun ló convert omi sí ọtí wine. ṣorí Jésù tó sọ omi di ọtí wine ó ń pòwe fún wa ni ó ń sọ fún wa nípa òfin ti àkọ́kọ́ àti ti sìn ṣé ti yẹ ó dẹ̀ tún fi múlẹ̀ fún wa pé òun Ọlọ́run oníṣẹ́ ìyanu ló ń gbà lára. àǹtí mi Ọ̀yáwándé mà níyìn ẹ̀yìn Ọ̀yáwándé níyìn tẹ́tí wá twist bẹ́ẹ̀bù tẹ́tí gbé bẹ́ẹ̀bù lọ sí direction tẹ́yìn fẹ́ yìí. Ọ̀yáwándé. láyé àti ìgbà ìwọ̀n Jésù Wándé. Jésù Wándé kò wọ́ lẹ́nu yín gan bẹ́ẹ̀ ṣe pé Jésù Wándé yẹn ẹ̀ ní bó ṣe lọ Jésù Wándé àǹtí mi ẹ arrange something ó tẹ̀ tó ti ń pẹ́. bóyá la máa ṣe pàtí yẹn mọ́. Kí ló dé? Bóyá ni torí gbogbo ẹ̀ ò tiẹ̀ ní túmọ̀ mọ́ lójú mi rárá mọ́ báyìí. Ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé a fẹ́ ṣe family meeting lórí ọ̀rọ̀ pàtí yẹn? Yes, o sọ fún mi. Kí ló ṣẹlẹ̀ bọ̀dá wọn bá ní báwo ni n tó tọ́ sí gbogbo ẹbí báwo lèèyàn kan ṣe máa dédé dìde tó máa lóun nìkan lòun á ṣe sódà tó bá dọjọ́ ọ̀la tó re kan bá ń bọ̀ nú ẹbí yẹn ẹni tó ṣe gbogbo ìnáwó ẹ̀ lórí yẹn máa tọ́ sí even gan wọ́n sọ débi pé bàbá wa nu sàárè gan wọn lè ṣàdúrà fáwọn ọmọ tó kù pé torí bá a dá sí nǹkan tó wọ́n ṣàṣe bẹ̀rẹ̀ wàhálà yẹn ni àṣàdá gbogbo ẹ̀rú lọ́jọ́ yẹn tí mi tí ò ní tùmọ̀. Kí ló máa ń ṣe bọ̀dá yín ìpapà wọ́n ti ní pọ́lísì jù wọ́n rí èèyàn tó fẹ́ help family wọ́n tún ń ṣagídí ṣé kò yẹ kó gbà síbẹ̀ ká bẹ̀rẹ̀ pátí. àbí àdá pé olè lọ́mọ mi ń fẹ́ wọ́ ẹni tó lágídí ẹ̀pẹ̀ lọ lágídí kí ló ń jẹ́ pọ́lísì agídí stubborn mind stone hearted òyìnbó ilẹ̀ ni ìfà ní mítì yẹn èmi kan gojú wọn gidi ni o tí mo wojú wọn gidi ká fà gidi everything ṣàdàrú látọjọ́ ẹ̀dẹ̀ ní àti ìlú ìfẹ́. ẹ̀gbọ́n yín yẹn ti burú jù òyìnbó ńláńláńlá lọ́dẹ̀ máa sọ. ẹni bó lè wá yanjú ẹ̀ sí báyìí. bó àwòjú ara wa kò lójútùú dè ní ìgbà ṣe ń sọ̀rọ̀ yìí. ṣé ẹ ṣáàjà púpọ̀ ṣá torí ọ̀rọ̀ fámìlì ni sọ̀rọ̀ kan máa rojọ́ yín kiri. àwọn náà mọ̀ àwọn náà mọ̀.
Hello sir. Mo fẹ́ rí ọba sọ̀rọ̀. Mo fẹ́ parí ọ̀rọ̀ yìí pàápàá mo fẹ́ kó bá mi rí Sógadé. Ẹ wo jáde mo lè lọ sọ́dọ̀ àǹtí mi ṣé rí bọ̀dá tàbí Sógadé tí n bá lọ sọ́dọ̀ wọn wà láti wọn máa ń pọ̀ jẹ́ ẹ̀yin gọ́dẹ̀ mọ̀ ẹ mọ̀. Wòmí fi ẹni tí wàhálà ẹ̀kọ́ ni sábà mi pé gbogbo wọn bí kan wá rí ẹni kan rí mi. Ok mo ti gbọ́ sà mo ti gbọ́ máa lọ bẹ̀ èní àbí. Èní náà ni oríkẹ́bí lè tẹ̀síwájú àbí ìjọ wo la máa sọ tẹ̀dá. A máa kàn sí lára láìpẹ́ yìí máa lọ bẹ̀. All right ó dàbọ̀ sà ó dàbọ̀. Dérèlé ṣé kò sí wàhálà. Olórí ẹbí wa ló pè mí wọ́n ní kí n lọ pe àwọn ẹ̀gbọ́n mi tó kù wá pé ká lè yanjú wàhálà tó wà nílẹ̀ yìí tí mò ń ṣàlàyé fún mi. Fẹ́ bá yín jẹun àwa ti dáná lẹ̀. Ìjà ti lọ yẹn wọ́n ní bọ́ọ̀lù mo níbọ̀ dá yẹn mo lè dé bẹ́ẹ̀ sí gbó. Hílà hílò kì í ṣe nǹkan ire. Àlàáfíà ló ń bí fọkàn balẹ̀. Mo jí Ṣọlá. Oúnjẹ náà dà. Oúnjẹ mi dà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹran kan pé ló kù nínú pot tí ẹ bá dẹ̀ fi ẹran kan fún ilé oúnjẹ ń sì gba ilé wa máa sọ̀rọ̀ lẹ́wọ̀n máa pariwo òyìnbó máa tọ́ ní olóyìnbó ìyẹn ló ṣe pé ara ò wá yá mi láti gbóúnjẹ wá síwájú wọn. My goodness Mojísọ́lá ó rò pé o lè sọ mí lẹ́nu kó o tó sọ mí lẹ́nu máa sọ ẹ́ ní ètè now ìwọ ń sọ fún mi pé ẹran kan ló kù nú ọbẹ̀ o dẹ̀ fẹ́ sọ fún mi tó bá sọ òyìnbó ni mo máa sọ now ṣé òyìnbó tí mò ń sọ ṣé kò mi ò right ni come to think of it mo lọ sí ọjà níjẹta fúnra lára mi mo lọ ra nǹkan ọbẹ̀ mo ra ẹran wọ́n gé ẹran yẹn sí 18 pieces mo jí 18 pieces and pọ̀nmọ́ wọ́n gé pọ̀nmọ́ yẹn sí 8 pieces add together it will give you 26 pieces. Are you following me? Simple arithmetic. Now mo dẹ̀ rántí pé ní àràárọ̀ tíì pẹ̀lú bread là ń jẹ each meal ó fún mi méjì mo assume pé wọ́n náà jẹ méjì àwọn ọmọ tá a ní wọ́n á jẹ ẹyọ kọ̀ọ̀kan àwọn méjì that will be 6 now each of the 6 per meal each day ó jẹ́ 12 per meal now tó bá jẹ́ 12 ní àná ní ìjẹta 12 lánàá mo expect kí ẹran yẹn kó kù méjì meanwhile ó ju méjì lọ because mo rí pé one of the meals ẹyọkan ni wọ́n kọ́kọ́ jẹ so mo expect kó kù ẹran méjì pọ̀nmọ́ kan sínú pot yẹn so what are you telling me àwọn wo ló kó ẹran jẹ. ẹ jọ torí ọlọ nígbà tí o ṣe pé bí àwọn kó ogun ẹran mo kó lọ fún àwọn fámìlì wọn ìgbà tẹ mú ṣìrò sí tẹ gbé lórí ẹran ẹ̀yin náà lè jẹ tó pọ̀ jù náà ẹran tá à ń sọ yìí. tell me mo ti ṣe simple arithmetical calculation fún ẹ now tell me bó ṣe jẹ́ mi mo kó jẹ èmi yẹn ni command ti fún lọ́rùn tell me. ọjọ́ tẹ ẹran ìdé. yes. tí mo ń bọ̀ lọ́wọ́ ní kitchen. àmọ́ yes. ẹ wá bá mi ẹni kí n fún yín ní pọ̀nmọ́ kan pé fẹ́ fi panu. ìgbà tí mo ní light hunger nìyẹn o ò lè ṣí yẹn mọ́ ebi fẹ́rẹ́fẹ́ ló pa mí tàmí yẹn tí mo kọ̀rọ̀ lò yẹn. nínú yẹn náà láti yọ light hunger yẹn nínú yẹn náà lẹ ti pa light hunger tó ṣe. okay ó dẹ̀ adẹ̀kù méjì where is the remnant the remnant of the two where. ọ̀sán àná tí wàá lè fi mú gàrí ẹni kí n ya yín lẹ́ràn kan. mo ti máa sọ mí lẹ́nu ìyẹn ti lọ yes tani. Kí ni jíjẹ kí ni mímu pẹ̀lú 2 pieces or 1 piece you get out of here then kí la rí gbọ́ o déèrè kí la rí gbọ́. bọ́dà olórí ẹbí ló rán mi sí yín wọ́n ní kí n wá sọ fún yín pé kẹ́ ẹ yọjú sí àwọn káwọn lè yanjú aáwọ̀ tó wà láàrin gbogbo wa ìjà tó ṣẹlẹ̀ lọ́jọ́ mítìn yẹn náà ṣe ní kí n torí ẹ̀ pè yín
kó lè tán síbẹ̀. so ó ṣe dán ọ̀nà olórí ẹbí wípé kó wá yanjú aáwọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí èmi ń sọ̀rọ̀ from my own intellectual prowess tí mo ń sọ fún wọn wípé issue tó wà nílẹ̀ yìí cannot be handled the way he was handling it tí mo ń try àti máa ṣe point tí you all of you including you bí wọ́n ṣe wáyé empty-headed person yẹn kò sí ọpọlọ kankan lórí ẹ̀ you all engage me gbogbo yín in frivolous argument láti máa sọ fún mi pé nǹkan tí mo jẹ́ mi sọ o kò right now ó ṣe wà ń dán lórí olórí ẹbí wípé ká settle ẹni awọ tó wà nílẹ̀ I have nothing to settle with anybody vote me I'm not interested thank you. èmi mọ̀ pé ṣe bí ṣe rí tí ẹ̀gbọ́n bá ṣe àbúrò abẹ àbúrò àtọ̀sílẹ̀ àbúrò bá lè ṣe àbẹ̀ èmi mọ̀ pé mo ṣẹ̀yìn ẹgbẹ́ má bí ṣẹ́gun. It's alright, it's alright, it's alright. It's alright, you can go. Tí mo bá ní reason láti meet olórí ẹbí, I will put a call to him. I will go and meet him. Mo ń bọ́ ní sẹ́rìn. So you can go. Thank you. Mo mọ̀ pé ṣe ń bínú náà ni ẹ má bínú. Dérèlé, leave now. Thank you. Dérèlé, good day, I said. Thank you. Ìyá, ó dàbọ̀ o. Good day. Jẹ́ fẹ́ yà ń wèrè náà. No, ṣé wọ́n lè yà mí ń wèrè? So possible. Ṣé mi ò ṣe nǹkan tó dáa? I'm working on principle for both. Ẹ ṣàtìmù ọ̀pọ̀lọ̀ ká má sọ pọ́ tí ló ń gba ẹni. Ṣé ẹ ṣe rí mi ẹ̀? Wo bí bó bá wọn kò sọ pé mo ti yó bó bá wọn kò sọ pé mo ti mú ọpọlọ mo ti. That one is to your own basket of cup kò ìkàn mí. But one thing I will let you to realize is that òrìṣà ní ẹ bó ṣe wà yìí àwa la máa ń bọ òrìṣà. A nídìí láti tọ́ epo sínú Ọbàtálá ẹ̀. Tá bá tọ́ epo sínú Ọbàtálá ẹ̀ kò ní rust. Gẹ́gẹ́ bí abọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ayẹ sórí ìdí ló gbé pọ̀ yìí. A ní láti bẹ̀rẹ̀ fọwọ́ rà kó lè ṣùjọ. Kò yí ẹ. Ó ti yé mi. Torí mi jẹ́ gẹ́gẹ́ bí òrìṣà gúnlẹ̀ bọ̀ àbí. Good. Ó ti yé mi. 550 naira òun lẹ ní ìtọ́fin máa wò yín sàn. 500 naira yẹn dẹ̀lélẹ̀ máa fi wọ mọ́tò délé 50 naira gọ́gọ́ la fi máa kí àgbo yín. Ṣé ẹ ṣe rí mi ni? Àbójú yín fọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ti rí ẹ nísìnyí, ó jẹ́ ti fine. Jẹ́ ká fẹ́ bóde gbà àgọ́ mi. Ó sì máa padà. Denko! Ọ̀rọ̀ mi! Denko! He is a surrogate. Denko! My good friend! Stabilize. Mo good. Ọ̀rẹ́ mi. No. Ó mọ̀ wípé ẹyin kan fẹ́ nìkan ni. Jẹ́ kó fún ẹ ní bọ́tù tiẹ̀. It's one for each one person. Mi ò tí ẹ̀ bá tọ́ sí wa náà. Ọ̀rọ̀ tó important ni mo bá wá. Ṣé o lè bìlíìfì pé mo wà nílé láìpẹ́ yìí? Mo ń gbá siesta mi lọ́wọ́. Má sọ fún mi wípé ìwà àtẹ́sítà sì jọ wà lórí ọwọ́. Denko, when are you going to be serious? Ó mọ̀ wípé èmi ò kì í ṣe gbogbo irú rubbish yẹn. Ìwọ ló máa ń ṣe nǹkan wẹ́yẹwẹ̀yẹ wọ̀nyẹn. Má bínú ọ̀rẹ́ mi. But ìwọ ló explain dáadáa. Má sọ fún mi wípé òun relax. But always stand there. May your soul rest in peace. Denko, mi ò ní kú báyìí. Àfọlá. Now listen. N tèmi ń sọ ni pé Dérèlé àbúrò mi yẹn. Ṣàdédé ni mo rí nílé ọ̀dọ̀ mi. That nonentity. Boy tí that secondary school drop out. Oh shit. Kò sí ọ̀pọ̀lọpọ̀ kankan lórí ẹ̀. Àtọ́ orí ibi irun rẹ̀ ṣe kó tó yẹn. Kò sí iota of sex báyìí lórí ẹ̀. A máa tí ì ṣe. Ó láti wá bá mi nílé. Bí wọ́n ní kémi tún wá bá olórí ẹbí àbí nǹkan kan láti wá parí ìjà tó wà láàrin èmi àti bọ̀dá. Ìyẹn ni mo ní kí tètè wá rí ẹ fún because mo mọ̀ pé àwọn ọpọlọ wẹ́wẹ́wẹ́ kan wà lórí ẹ̀. Good. Bó ṣe wá bẹ́ẹ̀ yẹn, kọ́kọ́ kí rẹ̀ kú oríire. Yes. Sórí ìwà bá a tọ́ wá bẹ́ẹ̀ yẹn, wọ́n ti pọ́n ẹ lé.
wọ́n ti fi aṣọ yìí wọ́n ti fi bù ẹ́ lára you need to go but advice kan tí máa fẹ́ ojú pé tó bá débẹ̀ you know you are too arrogant o máa ń bínú gan máa làgídí pẹ̀lú ọ ok lọ. Denko is a sọgẹ. kí n lọ. lọ. ó dẹ̀ rò pé sáyẹ̀nsì wà nù kí n lọ. sórí tó bá ní kó wá ó dáa àmọ́ má taṣọ àgbà mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀gbọ́n wa tó máa ń ṣe bí ostrich yẹn. oh god wọ́n ti kún ẹ lẹ́jọ́ ẹ̀gbọ́n ẹ lọ. ok go. ọ̀pọ̀lọ́ máa ń wà ní ọ̀rọ̀ ẹ̀. ó mọ̀ mí nà àwòrán tó bá wá lọ tó bá débẹ̀ farabalẹ̀ kó gbọ́n tó fẹ́ sọ kó wá padà wá bá èmi àwa jọ jókòó àpọ́nlẹ̀ àwa mọ ibi tá a máa gbà yọ sí wọn ok. and you know I respect your opinion a lot. seriously I will go there. a dà fún ẹ. màá dẹ̀ wá fún feedback. nígbà tó ní òfẹ́ mutí tọkọ fèmí ní kò kàn sí ọfún mi ti ṣí gan mo ti lápàtà ẹ̀ so bọ̀ gẹ́yìn á wá gba bíìlì akọ̀dẹ̀ sanwó gbogbo bíìlì mi. Denko is a sọ̀rọ̀. wàá gba. ẹ jẹ́ ká fi ohun ọpẹ́ wa fún Ọlọ́run àdúrà ọpẹ́. Olúwa o Olúwa mo dúpẹ́ Olúwa mo dúpẹ́ Olúwa ṣé Olúwa ṣé mo dúpẹ́ òkè Olúwa Olúwa ṣé Jésù Kristi ọmọ Ọlọ́run mo dúpẹ́ mo ṣé mo dúpẹ́ Olúwa mo dúpẹ́. Ta ni wọ́n tún gbé ga o bí kò ṣe bàbá lókè ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ ṣe ń dá àbàlà sílẹ̀ kàwáìlì àmàhàwìlì ẹ̀sìlẹ̀. àlàáfíà mọ̀ mọ́mí faith ẹ lálejò. wọ́n láwọn bọ̀dádé relé àbúrò yín. kí ló lóde. kúrò lè báwo ni ṣé ò sí. olórí ẹbí ló rán mi wá sọ́dọ̀ yín mo dẹ̀ ti check yín lé wọ́n wá ní church lẹ́wà wọ́n láwọn pe fóònù yín bẹ́ẹ̀ gbé. mo fi sí silent ni mo wà ní prayer session. wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ yọjú sáwọn báyìí. èmi ò lè yọjú báyìí o mò ń ṣe prayer session lọ́wọ́ kò ṣáà rí. tó fífẹ́ dáadáa wá sí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti filẹ̀ bóra òun Olúwa lànà rẹ̀ ó fífẹ́ ládàá wá sí ògo ìyìn ọlá ló yẹ ọ́ Mèsáyà bóyá tí mo sọ. Olúwa o ní orúkọ Jésù ní agbára ìjẹ Jésù ẹ̀mí mímọ́ o Olúwa Ọlọ́run alààyè gbàdúrà mi lórí ìdílé mi lórí ọkọ mi lórí ọmọ mi Olúwa gbàdúrà mi Olúwa o. mo fẹ́ ká ní àjọsọ yìí pọ̀ kọ́rọ̀ ẹ̀ ọmọ dàkún ẹ̀ dàkún. bọ̀dá mi dádì
mo ti bá Gbadé sọ̀rọ̀ ó dẹ̀ ti ní gbogbo ẹ̀ ti tán lọ́kàn. ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi. ó ló tán. Gbadé bóyá ẹ bò dànù. Well, just like bí àǹtí mi ṣe sọ wọ́n ti bá mi sọ̀rọ̀ àtijọ́ sọ̀rọ̀ púpọ̀ àmọ́ ọ̀rọ̀ Jésù wọn náà fi ń kọ́ mi lọ́rùn and for that mo ti gbàgbé everything mo ti tán nínú mi nìyẹn mutual understanding ti wà láàárín èmi àti bọ̀dá mi and kó fi lè dá yín lójú. kò sí problem kí ni màmá bá jà fún. àbí ọlọ́run ti ẹ̀kún wà lẹ́lẹ́kọ̀ọ́. ẹ ṣe kọ dáríjì ọgbọ́n bí thank you Jesus thank you kárí láì lẹ́mu ẹgbẹ̀rún ọlọ́run níbẹ̀ bí wa jẹ́ kò sí nífẹ̀ẹ́ bàjẹ́ ìwọ àti àbúrò ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ríra kẹ́ ẹ lè jọ fi kùlùkù kẹ́ ẹ jọ ṣètò torí òkúta fẹ́ yí lẹ́yìn padà yìí iye tí ọba náà wà ẹ̀yin lè jẹ́ ká mọ̀. no problem tó bá fẹ́ ká ṣe bẹ́ẹ̀ sẹ́rí Gbadé ọ̀rọ̀ wa ọkàn yíra wa ní ọkùnrin ni and èmi gbọ́dọ̀ máa ní sùúrù gẹ́gẹ́ bí aṣíwájú lẹ́yìn tí bàbá wa ti papòdà tẹ́yìn wà láyé lẹ́yìn ẹ̀yìn èmi ló kàn kí ló tí mi ní sùúrù àti máa bá wọn lò but whatever it's over. Well, ṣe rí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣe intervene in this matter ẹ fi nǹkan kan dá yín lójú pàápàá tèmi àti ẹ̀gbọ́n mi tàtijọ́ forgive ara wa because nítorí ọkọ sẹ́mi nìyẹn àjọ forgive ara wa ni o náà tàtijọ́ forgive ara wa èmi fẹ́ fi dá yín lójú pé mo fi dá ìjókòó yìí lójú by Saturday ní àárọ̀ kùtùkùtù Saturday èmi ni ẹ̀gbọ́n mi máa kọ́kọ́ rí ilé wọn. èmi náà dẹ̀ máa rí tiẹ̀ èmi náà máa rí tiẹ̀ wàá dẹ̀ tọ́jú nǹkan àyèjú lọ. Gbadébọ̀ èmi máa sin nǹkan tẹ́ máa tọ́jú. ṣé ẹ dẹ̀ rò wípé ọkọ̀ Ṣọ́badé máa wá ṣá? ó máa wá no the way tó fi sọ̀rọ̀ ó fi hàn pé ó máa wá that's number one. Number two ó promise gan kó o máa wá ni iná máa retí ẹ̀ tó bá wá bí ò dẹ̀ wá nàìjíríà wàhálà tiẹ̀ ní akọ́ríkọ́dà ẹ̀ nǹkan tó bá rí kó dà kí ni ó rẹ̀ fi ṣe bóun kó wá kó bá wọn kó dà. èmi tí ẹ wá fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí náà wípé èyí tó bá fẹ́ kẹ́ ẹ ràn lọ́wọ́ náà ló ní kẹ́ ẹ ràn lọ́wọ́ èyí tó bá sọ pé òun ní ìdìrànlọ́wọ́ yín ẹ jẹ́ kó máa ràn ẹ wò èmi ò fẹ́ wàhálà o àwọn Yorùbá máa ń sọ pé ọmọ tó bá ṣe pàrà ìwé ẹ̀ máa gbé ẹ dẹ̀ mọ̀ pé òun Ṣọ́badé inú ẹ̀ ni. sórí advice tó mú wá ẹ̀ gan-an ní decision tèmi náà tó bá ní ràn lọ́wọ́ fine tó bá ní ràn lọ́wọ́ fine tí èèyàn bá tiẹ̀ fẹ́ ràn yàn lọ́wọ́ tó ní tọ̀hún tó ní kó fi múlẹ̀ èyí tó bá fẹ́ kí help wọn máa help ẹ̀ èyí tó bá fẹ́ kí help wọn máa pàtì ó ṣe wá le tó bẹ́ẹ̀ o ò lè force yan help tó bá sọ pé o fẹ́ force yan láti help ẹ̀ àbùkù lè máa kàn bẹ̀. Ọlọ́run ẹ̀ ń jẹ́ kẹ́ ẹ̀ kábọ̀. àmì Ọlọ́run. torí mi ò fẹ́ kẹ́nikẹ́ni kan yẹn lábọ̀. èmi ò mọ tó ń ṣe gàràgàrà mi ì mọ tó ń ju lọ́wọ́ tí ò fi jólẹ̀. mo kàwé mi nìkan mo kàwé. èèlò náà ń tàwé tó ká lójú dọ́sìn ló cheap and at the same time mo gbọ́ jù lọ Ọlọ́run ló dẹ̀ mọ̀ bó ṣe tó ètò ẹ̀ tó fi ní síwájú. bẹ́ẹ̀ni aṣíwájú òde ní dèrò ẹ̀. lágbára lọ. kí ni kí n bá yín bá tẹ̀lé. bàbá mi ṣe ṣẹ́fọ̀ yẹn kù. ẹ jẹ́rìí mi. ṣàlàfíà ni. ìgbà ọlẹ́ dé sà. ẹ̀yẹ dé sí náà ni kò pẹ́ sí dé wọ́n sì wà ráǹṣà. mo ti fẹ́ máa lọ náà ni sà. mo fẹ́ máa lọ. tó o bá lọ kọ́ just go and be good. jọ̀ọ́ tó lọ fún mi ló ń jẹ jáde ẹ tó máa kùn síra ẹni létí. all the best my dear. ẹ̀kọ́ ìròyìn mo ti rò tó. lọ́wọ́ mi gbé wájú. àṣé gbogbo olómi lójú kan ló sunkún abẹ́ orí gbogbo ẹni sunkún kọ́ nínú ẹ̀ bàjẹ́ o. mo kí gbogbo wa lórí ìjókòó
gbogbo ilé ń dà Mr. Chairman. ilé wa ọ̀nà wa Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Àmín. ilé tí Ọlọ́run ọba wa jogún fún ẹnì kọ̀ọ̀kan wa Olúwa ò ní dààmú wa lórí. Àmín. Akọ̀wé Mr. kí Chairman. ni ètò tó wà nínú ìwé ọwọ́ yín bẹ̀? Ní agbára wa ní àkókò on behalf of the excos akiwe everybody kábọ̀ sórí sípàdé yìí. Topmost lórí agenda wa is the issue of drainage gọ́tà tí a ní a fẹ́ ṣe because rainy season àsìkò òjò ni à ń approach yìí and tí a bá tètè address issue tí òjò bá bẹ̀rẹ̀ ó máa affect títì wa kò dẹ̀ sí bí ó ṣe ní affect àwọn buildings wa. agenda number Mr. Chairman. ìgbà tọ́rọ̀ ti rí bá kó ti dáná ẹ̀nu kájọ ṣètò bí a ṣe gbẹ́ kọ́tà tá a bá ti gbẹ́ kọ́tà irú gbogbo àsìkò òjò láwa yìí ẹ wo gbogbo àgbàrá òjò gbogbo tó yẹ ká máa gbà kọjá àráyé gbà gbogbo ẹnu ọ̀nà wa ló ń gbà wọlé ẹ dákun mo bẹ̀ wá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ gbẹ́ kọ́tà yìí mo wá fẹ́ ká já àdáwó ni o ẹnìkọ̀ọ̀kan wá ò dáwó tá a bá ti wá dáwó àwọn tí ó bá ṣe àwa pè wọ́n mo bá yanjú rẹ̀. Excuse me, Mr. Chairman. Ṣé rí àbátẹ̀múwá yẹn? As far as I'm concerned, I don't know if any other person here who acceptable with reason. Mo ti sọ severally nínú ìpàdé yìí wípé ká máa dáwó kùtèkùtèkùtè kò lè help wa ní bíbá ẹ̀. Ìdí ni pé ìka wa yóò dọ́gba. Èèyàn kan sick ní Ìjẹ̀lò ẹni ká dáwó. Ẹni mọ́tò ba kọ́mẹ̀tì yẹn kan jẹ́ ó dájà lẹ̀ wọn lè resolve ẹni ká dáwó. Now ọ̀rọ̀ gọ́tà tẹ́ ẹ̀ sọ pé ká máa là síwájú ilé wa kí ló burú ń bẹ̀ kí ẹnì kọ̀ọ̀kan wa ká gbé gọ́tà síwájú ilé tó bá ti kọ́ra lọ nẹ́tíwọ̀kì ni omi máa flow àní ní erosion crisis. tó wá ó lè make kẹ̀bẹ́ yẹn kò lè make kẹ̀bẹ́ yẹn because tí a bá ní kí gbogbo a máa gbẹ́ kọ́tà kọ̀ọ̀kan sìn ẹnìkan lè gbẹ́ tiẹ̀ á fẹ̀ ẹlòmíì á gbẹ́ tiẹ̀ á fún báwo lomi ṣe wá lè máa flow tá a máa lọ dáadáa. So ẹ jẹ́ ká fẹ́ kan gbé fáwọn tó fẹ́ ṣiṣẹ́ ká ṣe gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà. No ẹ̀yin sọ́nsìn ẹni gọ́tà yẹn ni ká gbé dandan kìnnìkan pé kò ní bára mu kí ni ẹ̀mí ìgbà pé ṣé. ẹ take it easy Mr. Agubiade ẹ máa try láti máa take it easy principle yìí ti pọ̀ jù kí ló dé tẹ bá ara explain nǹkan fún wa a máa lè understand àwa táwọn àmì ìbàyẹ̀ kò sẹ́ni tí ó mọ̀rọ̀ sọ náà lóòótọ́ àmọ̀pọ̀rọ̀ yìí máa ń right ẹ máa ní point but ẹ try láti máa take it easy. Well, I will take that as a polite insult from Madam Tejumade. Àmọ̀ṣe wọn. Ní tí èmi sọ̀rọ̀ ni wípé tá a bá ní ká gbẹ́ gọ́tà, èmi ti gbẹ́ tiwájú lé mi. Kí neighbor mi tó tẹ̀lé mi kó náà gbẹ́ tiẹ̀ with the same depth. Kó mẹ́yìn ẹ̀ kó lo the same parameter. Kó gbẹ́ tí o bá ti jìjú tèmi lọ. Everything ma flow. Kí the next person náà kó connect. Ẹ máa rí i pé kò ní sí erosion problem ládùúgbò yìí. Then ẹ jẹ́ kí n sọ àṣírí díẹ̀ fún yín chairman ẹni tí ò bá fẹ́ kí erosion kó wọnú léhun tó bá rí táwọn tó kù tí ń gbẹ́ gọ́tà ó máa wà force láti gbẹ́ tiẹ̀ kẹ́ tó kọ ẹ̀wọ̀n owó tá a dá last card fún àpẹẹrẹ ìṣòwò security tẹ̀ ní ká dá àwọn olórí ọ̀dọ́ ilé wọn oṣù kan péré náà ìdá all this why. Mr. Agubiade Ṣògbàdé how did you get to know pé kò tí ì dáwó. Fine èmi mọ̀ pé ẹ̀dá owó ti yín nítorí pé wọ́n kà ní last meeting. ṣé ibi torí dáàdì tí ò sí àrà ńlá àfi sanwó eléyìí tọ́mọdé èdè gbogbo owó la máa san. ṣé ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn nítorí dáàdì tí ò sí lára ni so what are we saying. ẹ̀yin èèyàn mi ṣe rí ẹ mọ̀jà fàgùn kó ní kálukú kó lọ gbé gọ́tà ẹnu ọ̀nà rẹ̀ nítorí ó sojú yín lọ. Fine ohun yẹn dẹ nìyẹn. So conclusively kólúkálukú ṣe gọ́tà ẹ̀ now tólúkálukú bá máa ṣe gọ́tà ẹ̀ ẹ jọ we want everybody kó follow terrain and tí ó bá ti gbẹ́ before wọn the same width and the same depth. kí ni ètò tó kúkú mẹ́wọ̀. The next issue on our agenda is the issue of power failure tí a fún àwọn youth to come back lọ sí NEPA to know what is really happening. olórí ọ̀dọ́ ẹ fún wa ní àbọ̀. ẹ ṣe gan sa èmi pẹ̀lú àwọn ọ̀dọ́ bíi mélòó kan ládùúgbò àti di ọ́fíìsì wọn àmọ́ nǹkan tó ń jẹ́ kó máa yé wa ni wípé bíìlì tó wà lọ́wọ́ wa yẹn tá a bá ti sanwó ẹ̀ kò sí nǹkan kan táwọn fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọ̀nà àbáwọn gbé transformer mi bọ̀ wá bá wa
kó tó sọ fún wa nìyẹn. Yes, ó dábàá yẹn ṣe rí bí nǹkan ṣe rí ẹ jẹ́ kí oníkálukú kó dá owó náà ó wà very important. Ọlọ́run tó ṣètò bá a ṣe kọ́lé fún oníkálukú wa á pèsè owó tá a máa fi sanwó náà. ẹ ṣe Mr. Ọlọ́runkọ́lé, that is your own parochial opinion. ṣe rí èmi ò mọ rísì mi ò mọ báwo èèyàn ṣe máa ń ronú bóyá àdè máa ń sojo ni. now PHCN alága ó yẹ kó fún wa níná, wọn ò fún wa níná, transformer bàjẹ́ àwọn èèyàn ti lọ complain, wọn ò túnṣe, wọn ń gbé bíìlì wa ẹ wá ní ká tún máa lọ sanwó nítorí pé Ọlọ́run ló kọ́lé, Ọlọ́run lẹ́sìn tó bá ṣe kọ́lé. I don't know what are we saying. ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀yìn ni wípé the next time táwọn ọ̀dọ́ yìí bá fẹ́ lọ ẹ gbà mí láàyè kí n lead wọn lọ period, kí n ṣíwájú wọn lọ káwo kí ló máa ṣẹlẹ̀ lé gbogbo because Ọlọ́run kọ́lé ìkíní kan kọ́lé yẹn kò lè work. ó tiẹ̀ ti da náà nù. ọ̀gá mi ẹ wà bá ń tẹ̀lé. èmi sà. bẹ́ẹ̀ ni sà ẹ wà bá ń tẹ̀lé àwọn yòókù mi lọ sí iléeṣẹ́ NEPA. nígbà tẹ bá dán gbogbo tẹ bá bá bọ̀ ẹ̀yin ò lè wá fún wa lésì kò jù bá ń lọ. No problem. Mr. Shogbade Agunbiade. That's my name. Ìgbàgbọ́ máa ń farabalẹ̀ pé orúkọ yín gan. Yes. You see, letting you join them láti lọ sí NEPA office is not a bad idea. Gbogbo alamọ̀ pé ẹ máa ń ní points. Àwọn manners tẹ̀kọ̀ máa ṣe ń present àwọn issues ló máa ń wáyà highly punchy. Ẹ jọ̀ọ́, once again ẹ jọ̀ọ́, ẹ má constitute nuisance in there. Excuse me. Ẹ ṣeun ẹ kò látàárọ̀. Order. Ẹ ṣeun. Tá a bá kú gbálé tagbá tàtàn náà la máa darí ẹ̀ sí. Good. Ṣé rí gbogbo ohun tẹ́ ti ń sọ látàárọ̀ yẹn? Tèmi tẹ yàtọ̀ sí everybody. Ṣé ń get me? Tó bá di next week, mo fẹ́ pe àpèjẹ kékeré kan, mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká wá síbẹ̀, ká jọ jẹun, ká jó, ká yọ̀, kí ni wá dùn síra wa. Àbí kí lẹ feel? Ìyá kúkú. Ẹ ṣe. Chairman please. Ṣé rí àwọn tí wọ́n bá like láti lọ máa jẹ àpèjẹ nílé àwọn tó ń pe àpèjẹ, they can go. No, Chairman, I don't know why people are feeble-minded, like I said earlier. Now, à ń sọ̀rọ̀ tó wà constructive. Bí àdúgbò ṣe máa grow, the development bá ṣe máa bring ẹ̀wọ̀ àdúgbò, tá ṣe máa kúrò ní òkùnkùn biribiri. Àti really clarify issues tán. Somebody here is talking about nfẹ́ pàpẹ́jẹ́, nǹkan pàpẹ́jẹ́, akínníkọ̀kínní ká pàpẹ́jẹ́. Ẹ̀yin náà wá sọ ìyákùkù. I don't know, I don't understand you people. Ẹni tó bá fẹ́ lọ kó lọ, as far as I am concerned, I am not interested and I will not go to such a place. I will see to how this community will develop. Thank you so very much, Mr. Agunbiade. Tó bá ti àlá òkè wọlé, ẹni kó ọ̀rọ̀ yìí àti kíkọ̀, abẹ́tì ní solution. Ìpínlẹ̀ tó lọ ń sọ nínú ilé tí wọ́n lẹ́yìn ọmọ kan tó ń sọ tí gbogbo ètùtù bọ́bọ́bọ́ èmi ò rí sí. So àwọn èèyàn kan kúkú ta mí báyìí. Ẹ pẹ̀lẹ́ o. Young man, I have my reason for saying we should come and discuss this issue outside. Because our other staff may not understand it better, and we may not be able to settle this case amicably. Kí lẹ fẹ́ ká ṣe fún yín báyìí? Sherry, láti airport ní síbi láti wá sí ìwà. And ó dẹ̀ ti tó ẹlẹ́ẹ̀kẹrin láti wá sí ìwà láti wá report fún yín. Oṣù mẹ́rin rè tá àti níná. A dẹ̀ ti wá ń complain. Any crazy bill ni ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ bá a ṣe sọ̀rọ̀ crazy bill. Very crazy. Ẹ ṣe nípa ọ̀rọ̀ crazy bills ni it's not our fault. Fault na wa ni. It's order from above and there is nothing we can do about it. Kò sí nǹkan wà lè ṣe sí mi báyìí. Young man, what useless order from above are you talking about here? No, tell me, what idiotic order from above? Come to think of it. And in the last 4 months, transformer wa bàjẹ́. And you kept bringing notorious bills. Where did you get that bill from? You know what I know. If you want to read the bill fún wa, you can see this is systemic fraudulence. Hello, gentleman. Ẹ máa take it easy. At least kò ń ṣe ẹ̀yin nìkan lẹ wá láti community yẹn. Kí ló dé tí yín pọ̀ tó yẹn? Ọ̀gá,
ọ̀gá ìjọ torí Ọlọ́run àwa bẹ̀yìn àti performance láti nínú ládùúgbò wa torí Ọlọ́run ẹ bá wa ṣe náà káwa náà tiẹ̀ gbádùn ìjọba torí Ọlọ́run ká gbádùn náà. Mr. Ọlọ́run ẹni sùúrù let us tell them make them know what they ought to know. ẹ wò ṣe rí ẹ ń sanwó náà yín òlélẹ̀ ẹ ń sanwó náà yín tẹ bá ń sanwó náà yín tó pé lẹ́lẹ̀ wá síbí báyìí láti wá lodge complaint owó náà yín kò pé so a lè gbọ́ gbogbo complaint tẹ́ ń lodge yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. wẹ́ obìnrin ni ìwọ súnmẹ́gbẹ̀ ká lọ sanwó náná iná tá a lò ká lọ sanwó náná right now young man mo suspect kò ti ríṣẹ́ mi mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní assume wípé o fẹ́ feed the family ẹ̀ mọ́ because as a person look this is Mr. Sobade Matthew Agubiade in case you don't know me but you could have heard about me now I could be ready to deal with you and expunge this job from you. ẹ lóra àgbàlagbà àbí kí náà pè yín kí ló tẹ̀ ń pariwo bẹ́ẹ̀ yẹn what's your problem fún nǹkan tẹ́ wá ṣe yìí máa mi sọ pé in another 2 years ẹ̀ nínú ládùúgbò yìí. now listen ẹ lè nínú ládùúgbò wa come to think of it máa dẹ̀ mi sọ pé mo dín pẹ̀lú ẹ you will lose this job now what I'm saying is this o ò lè máa mú notorious bill wá tí a sọ tá à ń jẹ and I'm your customer oh I am customer is always right. Hello, what's going on here? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Fine look mo assume that you will be their boss here and you will be more reasonable because this one mi rò pé wọ́n mọ nǹkan tó ń ṣe now the issue is this in the last 4 months ní community wa transformer wa ti bàjẹ́ I dey endure and persevere take bill wa every month that is the bill. ṣé nǹkan tó ń sọ yẹn ṣé òótọ́ ni. we are trying our best. ẹ wo ṣe rí wọn complain lóòótọ́ nípa transformer àwọn bàjẹ́ ẹ wo pépà wọn ni a dẹ̀ gbé mi lọ fún wọn níṣẹ́ náà tún kó lòdì léèyàn náà lórí wọn ní pé kékeré la gbé fáwọn nìyẹn náà bá tún wọn á tún wá síbí báyìí sí wọn pariwo. ẹ wo ẹ jẹ́ ká máa kọ́ dájọ́ ń ṣe o let us be candid with ourselves it's not encouraging 4 months kéèyàn má nínú ẹ̀ wá ní kó sanwó. they don't pay their bills. then you don't know how even to address your customers. ṣé wọ́n ṣe ń ṣiṣẹ́ yìí ni. ó ní oṣù mẹ́rin nǹkan tá a jẹ là ń sọ àpò ti ṣúra. ẹ̀sùn àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe lè bá customers sọ̀rọ̀. people are frustrating us. àtàwọn will you keep quiet. ẹ wo ẹjọ́ mo fọlọ́run mo fi bẹ̀yẹn nípa transformer yẹn màá wá nǹkan ṣe sí ẹ lọ get àwọn distribution alert kan lọ síbẹ̀ kan lọ bú nǹkan tó ṣe fún mi then about the crazy bill I will make sure I will do that. Thank you very much. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká bínú we are all one. I can see you are more reasonable and you worth your socks. You are the one that will save these people from the turbulence I will have brought on them. For your information, I am Mr. Sobade Matthew Agubiade. It's a pleasure meeting you. God bless. Shall we move? They will get to you guys. ó ṣe kókó. Hílà hílò kì í ṣe nǹkan ire. Àyà ló ń bí fọkàn balẹ̀. Ayé ẹ̀gbọ́n kò sí àwáyé kò sí yanjú níbi rúdurùdu wà. Ìrẹ́ padà sídìí oúnjẹ n ti máa ń sọ fún ẹ ọba ló ń jẹ má máa disturb àwọn ọmọ ẹ tó bá ti ń jẹun mọ́ tí wò bá lọ́rọ̀ gbọ́. ẹ má bínú sà ẹni tó bá wà ní gate kó wọlé. ẹ ká sọ sà. mo tẹ̀ bá yín níbi oúnjẹ ni ẹ̀yin ọmọ ẹ káre o. Mr. Agubiade abájọ tí n fi kọsẹ̀ mẹ́sàn-án mẹ́wàá àtìlẹ́ lámúhàn ni mo ti wá. Chairman sí akínmọ̀rin kọ̀ọ̀kan tí kì í ṣe pé ká ní kí olóúnjẹ tó jẹ oúnjẹ. ẹni tá a bá sọ̀rọ̀ fún ni ọpẹ́ làádú èyí ló gbé mi wá sọ́dọ̀ yìí lórí ọ̀rọ̀ náà ìtẹ́ báwa ṣètò ẹ̀lẹ́ ti lọ sọ́hùn ẹ̀lẹ́ ti lọ yanjú gbogbo ọ̀rọ̀ kódà ìgbà tá a dọ̀hùn tá a fẹ́ sanwó náà á ní àti yanjú gbogbo rẹ̀
kódà gbogbo wáyà àtànjá pátápátá gbogbo rẹ̀ náà ti já padà wá fún wa ìdí ọpẹ́ wa dùn ta ní tọ̀ká wá dúpẹ́ fún yín o ẹ ṣeun o. You see, èmi náà appreciate bẹ́ẹ̀ ṣe wá láti wá dúpẹ́. A máa ń sọ fún yín wípé gbogbo nǹkan tí a máa ń rò pé gọ́ọ̀mẹ̀ntì ló ṣe gọ́ọ̀mẹ̀ntì jẹ̀bi níṣẹ́ gbogbo ẹni gọ́ọ̀mẹ̀ntì fi jẹ̀bi kí ni àwa gangan ṣe on our own. There are some steps tó bá yẹ kẹ́ gbé tẹ̀ bá gbé ẹni rí nǹkan tó yẹ kẹ́ rí gbà. Thank God we went there a dẹ̀ ti fi nǹkan tó yẹ kán ṣe hàn wọ́n dẹ̀ ti rí eléyìí tí wọ́n ti jẹ̀bi àsọ fún wọn and wọ́n dẹ̀ ti correct ẹ̀ so it is that very straightforward. Do you understand? You see, bí mo ṣe sọ fún yín, thank you, but in case of another time ìrẹ̀lẹ̀ wà bẹ́ẹ̀ yẹn jọ mi kí n má dà yín lóhùn ọba ló ń jẹ ní kí n dáyàn lóhùn tí máa ń jẹun lọ́wọ́ it's against my principle. ẹ má bínú sí mi torí tẹ bá wá ń jọ mi bẹ́ẹ̀ tí mi bá yín sọ̀rọ̀ yàtọ̀ fún yẹn ẹ wò bàtẹ́yìn náà dé mo ní kẹ́ jókòó ibi náà ṣe fún ìjókòó ẹ jókòó sí etí àga tẹ ẹ jókòó sí yẹn ẹ mọ̀ pé ó lè bàjẹ́ tó bá bàjẹ́ a máa nídìí àti wá owó láti fi tú sí tí a bá tú ṣe tán ẹ mọ̀ pé owó yẹn owó tó yẹ ká fi gbọ́ nǹkan míì nínú fámìlì wọn láti máa fi tú etí àga ṣe kò bójú mu kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Thank you, I'm busy. ẹ ṣe wo a tún máa rí ibà o. ẹ ṣe wo. Ó dàbọ̀ sà. ẹ ṣe wo. Ṣùgbàdé kí ló dé tó báyìí tó dé mú bàbá ló sọ̀rọ̀ sọ́nà tó tó yẹn lórí kí ni. Ṣé nǹkan tí mo sọ yẹn tún ti pọ̀ jù? It was too much. Ṣé nǹkan tí mo sọ yẹn tún ti pọ̀ jù? Okay, if you will refuse the truth, die in ignorance. Nonsense. Hílà hílò kì í ṣe nǹkan ire. Àlàáfíà ló ń bí fọkàn balẹ̀. Ayé ẹ̀gbọ́n kò sí àwáyé kò sí yànjú. Àmọ́ kò sí wàhálà rárá lẹ́yìn díẹ̀. Ẹ̀rí tí kì bá ṣe ti bọ̀dá Ṣògbàdé àwọn ló ní jọgbọ̀n ẹ má ṣẹ́jú sí mi wàhálà àwọn ti pọ̀ jù wọ́n ti ṣe bọ̀dá Gbádébọ̀ àwọn nìkan lọ bẹ̀bẹ̀ bọ̀dá Gbádébọ̀ ò léṣe kankan. Olúkálùkù ló ní pọ́lísì. Àǹtí mi olúkálùkù ló ní pọ́lísì. Àǹtí mi ẹ̀mẹ́ ló mo pè yín. Ṣé ẹ gbọ́ nǹkan tí bọ́yìn sọ sí mi? Ẹ mọ iye ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan ni mo fi ju bọ́ọ̀yì lọ. Ṣáà lè bá yín sọ̀rọ̀ mọ́ ni. Ṣé ẹni bó ṣe ń sọ̀rọ̀ sí mi? By age mo jù lọ. By academic status mo jù lọ. By little owó despite the fact wọ́n suspend mi mo jù lọ mi ṣẹgbẹ́. Idiot yìí ń pè mí ní oníjọ̀gbọ̀n. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ṣé rí nù nẹ́ńtítì yìí? Bọ̀dá bọ̀dá ẹ kọ́kọ́ gbọ́ kinní kan tó máa dá yín lójú ẹ gbàjú 4 years lọ lọ́wọ́ mi o ẹ wá pè mí ní nọ̀nà entity wàhálà ẹ̀yin gan nọ̀nà ọ̀nà ọ̀nùgbò nìyí. Àǹtí wọ́n bí èmi rẹ̀ máa gbá ìtì ẹ̀. I will give you the next time. Ẹni wọ́n yẹ bọ́lá tuntun bá bọ́lá múlò ẹ má múlò. Bọ́lá yẹ bọ́lá ẹgbẹ́ mi létí bọ́lá ẹgbẹ́ mi létí. Àǹtí mi máa wọrí àǹtí mi máa wọrí máa dà sí ọ̀rọ̀ tó wà lẹ̀ mo fẹ́ aṣọ ni. Bọ́lá ti yí jẹ́. Hílà hílò kì í